Ẹ̀yin èèyàn wa, ẹ kú, ẹ kú àárọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú alẹ́, ẹ kú ìdájí, ẹ kú ìrọ̀lẹ́ níbikíbi tẹ bá wà tẹ fi ń gbọ́ mi. Naomi ó ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà, gbogbo àwọn tó ń rántí òun sí prayer, sí àdúrà, tó ń rántí òun nínú àdúrà. Ó lóhùn dúpẹ́, 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 dúpẹ́. Ó kọ̀wé, ilẹ̀ kún, ilẹ̀ kún. Ó ní ká bá òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn èèyàn fún àdúrótì Ọlọ́run nínú ayé òun àti àdúrótì àwọn àyànfẹ́ nínú ayé òun, àwọn tó nífẹ̀ẹ́ òun, àwọn tó ń gbàdúrà fún òun, tó ń jẹ́ kí olóòótọ́ òun kó kú sípò ìkà, tó kú sípò ìbànújẹ́. Olúwa, pé Olúwa o ṣeun o. Ó ní ká bá òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, pé Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo àwa o, gbogbo àwọn tí wọ́n rántí òun sí rere. Ó ní ijọ́ kìíní àná, stampede yẹn, stampede yẹn, pé ó dàbí pé ó lóhùn rò ó pé ìgbà tí ìjì yẹn dé, ó dàbí pé àbí Ọlọ́run ò gbàdúrà òun mọ́ ni. Pé àṣé Ọlọ́run ń gbàdúrà. Àṣé ó sọ pé gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ, ó ní lóòótọ́ àwọn ọmọ Ọlọ́run pé àwa yóò rí ìpọ́njú, pé ṣùgbọ́n ká tújú ká pé òun ti ṣẹ́gun ayé. Bẹ́ẹ̀ ni, nǹkan tó wá sọ́kàn òun nígbà yẹn nìyẹn. Pé Bíbélì máa sọ báyìí, òun ò máa gbọdọ̀ lose hope o, pé Ọlọ́run ti ṣẹ́gun fún òun. Bí òun ṣe wá rí pé lóòótọ́ lóòótọ́ Ọlọ́run ọba ìyanu, arínúróde olùmọ̀ràn kan, pé ọba aláàánú tó ń gbé ni níjà kẹ́rù o bo níjà, pé òun dúpẹ́ o, òun dúpẹ́ o. Pé gbogbo gratitude òun pé òun ò lè mọ bó ṣe máa express ẹ̀ tán fún gbogbo àwọn èèyàn pé wọ́n dìde fún òun. Òun dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọkọ òun gidi gan tó dìde fún òun. Òun dìde fún àwọn olólùfẹ́ òun, àwọn afẹ́nifẹ́re rere òun. Òun dúpẹ́ gan o. Pé gbogbo àwọn tí irú ìṣẹ̀lẹ̀ báyìí dẹ̀ ṣẹlẹ̀ sí, ó ní Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n rógun ìbànújẹ́ mọ́ nínú ayé wọn. Àwọn ọmọ tó dẹ̀ ṣìṣì, tó jẹ́ lọ́hùn pé, Ọlọ́run kọ́ lọ́hùn kó bá òun tẹ wọn sáfẹ́fẹ́ ire o. Kí Ọlọ́run bá òun tẹ sáfẹ́fẹ́ ire o. Pé Ọlọ́run dẹ̀ mọ̀ pé kì í ṣe dídùn inú òun. Ọpẹ́lọpẹ́ inú kan òun ló kó òun jáde o. Òun ló yọ òun o. Ó tó wá pé òun ní motive tí ò da àbí motive burúkú ni òun fi ṣe irú nǹkan bẹ́ẹ̀, ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀. Pé ṣé òun lè bọ́ nínú ẹ̀ báyìí? Òun ò bá má bọ́ nínú ẹ̀. But Ọlọ́run ọba arínúróde olùmọ̀ràn kan, ó mọ̀ pé òun ò lè, olóòótọ́ òun ò ní kú sí ipò ìkà. Ó ní torí náà kí gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, kọ́ lọ́hùn kó jọ nínú àánú ẹ̀, kó bá wọn tẹ àwọn yẹn sáfẹ́fẹ́ rere. Bó jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn òun gidi gan. But bó ṣe wu Ọlọ́run ló ń ṣọlá ẹ̀. Pé ta ni wá láti sọ pé báwo lọ́lọ́run ṣe ṣe báyìí? Kọ́ lọ́hùn kó bá ṣẹ́ ogun àṣẹ wọlé. Ogun yìí kó bá ṣẹ́ ní àṣẹ wọlé.
Ah! Ó dúpẹ́, 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 ó kọ̀wé ilẹ̀kùn torí a lè kà tán. But ọpẹ́ ló pọ̀ jù nínú, nínú nǹkan tó kọ. Ó kọ̀wé, ó bẹ gbogbo àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí, ó bẹ̀ wọ́n, ó bẹ̀ wọ́n, ó bẹ̀ wọ́n pé Bíbélì sọ wípé nínú ohun gbogbo pé ká ṣá máa dúpẹ́. Ká ṣá máa dúpẹ́ kọ́ lọ́hun kó bá fòpin sí ìbànújẹ́. Ìbànújẹ́ kéré àti tótóbi Jésù ò ní jẹ́ kó dọ́dọ̀ wa mọ́. Kò ní dọ́dọ̀ àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí ẹni kankan mọ́ nínú gbogbo àwọn èèyàn olólùfẹ́ òun àtàwọn tó jẹ́ olólùfẹ́ òun àtàwọn tó ń túkú díẹ̀ káàtò tó ń nífẹ̀ẹ́ òun pé ìṣòro burúkú kékeré or ńlá pé kò ní dọ́dọ̀ ẹni kankan wa. Ó fi ẹ̀dùnnú òun hàn. Naomi fi ẹ̀dùnnú ẹ̀ hàn gidi gan pé òun ò mọ bóun ṣe fẹ́ dúpẹ́ o. Òun ò dẹ̀ mọ bóun ṣe fẹ́ yin Ọlọ́run lógo torí ẹ jẹ́ ká fi ohun gbogbo fún Ọlọ́run torí Ọlọ́run really ó ṣíjú àánú wo òun. Ah! Bí abiyamọ lọ́jọ́ ogún le, òun lọlọ́run wa. Òun dúpẹ́, òun dúpẹ́. Òun tún dúpẹ́ lọ́wọ́ Governor Ṣèyí Mákindé. Ó lóun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ o. Wọ́n kú àdúrótì àwọn o. Wọ́n kú àdúrótì àwọn o. Pé Ọlọ́run nìkan ló máa dúpẹ́ fún gbogbo olúkálùkù wọn o. Gbogbo àwọn tó dìde sí òun, tó dìde fún òun. Kóun dúpẹ́, 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 dúpẹ́. Àwọn gbogbo governors tó ń dìde fún òun. Ó dúpẹ́ lọ́wọ́ Governor Adeleke. Ó dúpẹ́ lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún. Gbogbo wọn pátápátá ó ṣà dúpẹ́. Àwọn tí mi ti ẹ̀ rántí. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Ó dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà, láwọn gbogbo àwọn ọmọ Nàìjíríà tí ìṣẹ̀lẹ̀ yẹn ò fi gbẹ́mi òun, tó fi mi ẹ̀mí òun, tó fi mú ẹ̀mí òun lọ. Ó ló lágbára gidi gan o. Pé òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Ọlọ́run kọjú sí òun. Ó ṣe òun lóore. Ó sọ̀rọ̀, ó kọ ìwé yẹn, ó kọ ó pọ̀. A kàn lè sọ gbogbo ẹ̀ tán. A lè rántí gbogbo ẹ̀ láti sọ tán. Ọlọ́run dúpẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ bá yin Ọlọ́run lógo. So Naomi ó show gbogbo ẹ̀dùn ọkàn ẹ̀. Ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà fún àdúrótì òun. A ní rírú ẹ̀ mọ́ láyé wa o. Lórúkọ Baba àti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Ẹ ṣé o ẹ̀yin èèyàn wa tẹ́ fi ń tẹ́tí sí ẹ bá share. Ẹ bá wa like. Ẹ dẹ̀ bá subscribe. Ẹ ṣé gan. God bless you. Bye.